Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Oníṣòwò Ìjẹ̀bú mbọ́lá wá ti ní gàrí Ìjẹ̀bú látàrí láyé tí pé gàrí Ìjẹ̀bú ẹ má ẹ̀fà máa pè gàrí Ìjẹ̀bú mọ́ ń mú ìbámọ́ òkú ìsọ́wọ́ ẹ̀gbà lónìí gàrí àtàwọn aráàlú òkè o àwọn Ìjẹ̀bú abídú ni wọ́n kì í dáko oníṣòwò ni wọ́n rú pákí kékeré o wọ́n lẹ̀ pákí o wọ́n mọ̀ pé ẹ̀tún wọ́n mọ̀ tó pèlébè wọ́n mọ̀ kó etílé wọ́n mọ̀ kó ẹ̀gàn ẹ̀gbà lóko tó yà pàjá sí àìlà báyìí sí. Òdúdú bàbá lọ́hùn mi ó bàbá ẹsẹ̀. Ìṣọ̀lá mi ò sí ìlú mi. Ẹ̀kú àdúró ti. Orílẹ̀-èdè ní àìsàn ọ̀dọ́ mi. Muslim Bami Sọ́ọ̀dù òmìnira Lákò Abẹ́kúta tí ò wọlé Lákò Abẹ́kúta tí ò wọlé jẹ́ bó ṣe tó máa fi máa ta yí òkú rẹ̀ lé o. Mo sọ fún ẹni tábà tí ń jẹun ní tó ló gbé báàgì ní ọdún ta láti ilà ìwọ́n tó ń ṣe o. Ọ̀gá wa ló jẹ́ náà bọ̀ wọ́n tó tún lọ bá fa ẹ̀wọ̀n tó jẹ́ bàbá fáwọn tó kù wá bàbá yìí. Abẹ́kúta tí láti láyé kò rárá sálà kó ẹ̀ bága tá sí ní Ọláńkò ọmọ tí mo sọ. Àyọ̀ ọ̀rẹ́mẹ̀ta ti ìwúlẹ̀ Zuzu. Ẹ̀gbá lọ́kọ́ta ní ìyá Jẹ̀bú tó gbó kìí. Ìgbà ọlẹ́sẹ̀ bẹ̀rẹ̀ kóòdù yẹn. Ẹ̀gbá lọ́kọ́ Ìjẹ̀bú. Ìdílé ní lábẹ́kúta. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.